Ẹ káàbọ̀ sórí ètò yìí o. Ṣe rí fídíò tó wà lẹ́gbẹ̀ẹ́ mi, a máa play ẹ̀ fún yín. A fẹ́ kẹ́ ẹ fi ara balẹ̀ kẹ́ ẹ wò láti ìbẹ̀rẹ̀ dé òpin kí ẹ lè gbọ́ gbogbo àṣírí àti gbogbo wíníwíní ọ̀rọ̀ tó wà ń bẹ̀. Láì fọ̀pá kọ̀lọ̀pọ̀lọpọ̀ ìjọ, ẹ jẹ́ ká lọ wo fídíò yìí báyìí. Ìkóríta tí Yorùbá wà yìí, tá a bá fara balẹ̀ dáadáa, a máa dá àwọn ọmọ àlè àtàwọn àtọ̀húnrìnwá àtàwọn tó jẹ́ pé ìran burúkú ìran ìranù ni wọ́n à ń dúró níbi kan rè. Àkókò tí ìran Yorùbá ó máa dá wọn mọ̀ rèé. Àkókò tí yẹ kí Yorùbá ó dá ọ̀tá mọ̀ rèé. Bẹ́ẹ̀ dẹ̀ tún ni àkókò tó yẹ kí Yorùbá ó dá ọ̀rẹ́ mọ̀ àtàwọn aṣekúpani. Ẹ gbọ́rọ̀ lẹ́nu obìnrin yìí. Lóòótọ́ làwa ti mọ̀ tipẹ́tipẹ́ pé Fúlàní ni bàbá ẹ̀, ó kàn fẹ́ Yorùbá ni. Ọ̀rọ̀ tó sọ mo fẹ́ kẹ́ ẹ fọgbọ́n gbé, kẹ́ ẹ fi làákàyè gbé, kẹ́ ẹ wá wò wípé ṣé olólùfẹ́ Yorùbá lọmọbìnrin yìí àbí ọ̀tá Yorùbá? Ṣé ọ̀rọ̀ tọmọbìnrin yìí ń sọ jáde lẹ́nu yìí ṣé ọ̀rọ̀ làákàyè ni àbọ̀rọ̀ ọlọ́gbọ́n? Ǹjẹ́ a lè máa perú ọmọbìnrin yìí ní abiyamọ? Kò dẹ̀ túdú èmi rí gẹ́gẹ́ bí ẹni tó jáde síta tó ń defend ìran tó ti jáde tó jẹ́ Fúlàní. Ẹ gbọ́ nínú ọ̀rọ̀ tó sọ pé paparazzi olóyè Sunday Igboho ti pọ̀ jù, àti ń sọ tipẹ́ látijọ́ pé àwọn tó ń jáde síta tó ń condemn action Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho ṣá, àwọn tó jáde síta tó ń sọ wípé ń ṣe tíátà ni, àwọn tó jáde síta tó ń ṣe pé ń ṣe content ni, a ti sọ fún yín pé ẹ wádìí wọn dáadáa, they are all Fulanis, they are not Yorùbás. Kí n tó máa bọ̀rọ̀ mi bọ̀, ẹ gbọ́rọ̀ lẹ́nu wèrè ni o. Orúkọ ìyá yẹn ni Mariam kìnnìkan Balógun. Bàbá ìṣe Fúlàní, ìyá ìṣe Fúlàní, àwọn Fúlàní Ìlọrin ni o. Ẹ máa gbọ́ ọ̀rọ̀ tó máa sọ. Ẹkúnṣẹ́ takuntakun, ẹkúnṣẹ́ ìlú, Ọlọ́run yóò jẹ́ kí gbogbo wa ó jèrè. Àní sàṣetì o, àṣeyọrí la ṣe. Mo fẹ́ béèrè question bíi méjì bíi mẹ́ta ni. Ní ìgbà tí mo rí kíní clips tí mo fi sí òkè mi yìí, mo fẹ́ sọ̀rọ̀ lórí rẹ̀. Ṣùgbọ́n kó tó di pé mo sọ̀rọ̀ lórí rẹ̀, òwe Yorùbá kan sọ wípé ẹnu ní parọ́. Ẹ máa gbọ́ o. Ìṣòótọ́, òwe Yorùbá sọ wípé tí ẹni tá à ń tàn kò bá mọ̀, ẹni tó ń tànyàn yóò mọ̀. Ní èyí tó fi hàn wípé ènìyàn méjì kò kí ń pòfòró. Wọ́n wá ní tírọ́ bá gbé lógún ọdún, wọ́n ní ọjọ́ tí òótọ́ bá gbé òní yóò bà. Pẹ̀lú kíní drone tó wà ní òkè yìí, ṣé àwọn Fúlàní lẹ̀ ń dọdẹ ni àbáwọn bandits? Ẹ̀yin abiyamọ, ó ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ o. Ẹ máa bá mi fòye gbé. Ṣé Fúlàní lẹ̀ ń dọdẹ ni àbáwọn bandit? Ẹ gbọ́ kí ni ìyàtọ̀ láàrin àwọn Fúlàní àtàwọn bandit? Bandit, ènìyàn níbẹ̀ nínú bandit tàbí pé ní bandit o. Àwọn wo ló wá ń ja ìran Yorùbá tó wá ń jìyàn ìran Yorùbá gbé? Àwọn wo ló wà nínú igbó reserve Old Ọ̀yọ́ Park? Ṣé gọ́ọ̀mẹ̀ntì ló fún wọn ní oore ọ̀fẹ́? Ṣé gọ́ọ̀mẹ̀ntì ló approve bẹ̀ fún wọn? Ṣé Aláàfin Ọ̀yọ́ ló fún wọn lórí ọ̀fẹ́ pé òkè ẹgbàánú igbó Ọ̀yọ́ reserve lọ kẹlẹ́ máa gbé bẹ̀? Ṣé ẹ ń gbọ́? Olúkálùkù ń ṣe títí tiẹ̀ lọ́tọ̀ ni àbí gbogbo yín ń ṣiṣẹ́ papọ̀? Ṣé ẹ ń gbọ́? Ṣé àti gọ́fìmẹ̀ntì àtàmọ̀tẹ́kùn àti ìlú ẹkùn àti OPC ṣé gbogbo yín ń ṣiṣẹ́ papọ̀ ni àbólúkálùkù ń ṣe títí ẹ̀?
paparazzi yìí ti pọ̀ jù. ṣé ń gbọ́. ní ìgbà tí wọ́n sọ wípé àwọn màlúù kan nìyí Fúlàní ẹnìkan yóò wà pẹ̀lú rẹ̀, ilé wọn ni yóò wà ń bẹ̀ wọ́n, ibẹ̀ ni wọ́n sàpamọ́ sí. Àwọn wo ni yóò sàpamọ́ síbẹ̀? Ṣé ní ọjọ́ tí àwọn yẹn ń bọ̀ wọ́n sọ wípé wọ́n kó màlúù lọ́wọ́ ni? Ẹ jẹ́ kí gbogbo wa ká ṣiṣẹ́ papọ̀. Tó bá jẹ́ pé àwọn Fúlàní olówó á kó wọn, ẹ ti rí wọn. ṣé ń gbọ́. Àbí kì í ṣe gbogbo àwọn Fúlàní tó wà níbẹ̀ wọn ni? ṣé ń gbọ́. Báńdíìtì ni wọ́n pè wọ́n, agbésùnmọ̀. ẹ̀yin Yorùbá ṣé ń gbọ́. What is the difference between the bandits and the Fulanis? Àwọn wo ló wá jáde síta tó wá kó àwọn ọmọ ní school? Number one, igbó tán wà yẹ, igbó reserve yẹ, it belong to the Fulanis. Àbí Yorùbá ló ní. Ta ló fún wọn ní order? Ta ló fún wọn ní authority? Ta ló fún wọn ní àṣẹ láti wà nínú igbó yẹn? Ẹ ti gbọ́ nínú ọ̀rọ̀ ẹ̀ pé òun náà side àwọn Fúlàní ìran ẹ̀. Tí n bá jáde síta tí n bá sọ wípé nǹkan ti ṣe ìran Yorùbá, pé ọ̀kọ̀ọ̀kan ní ìran Yorùbá ó máa mọ àwọn ọ̀tá wọn. Tẹ́ ń gbọ́ mi? Gbogbo ìgbà tí Fúlàní ń fi màálùú jókòó ní ilẹ̀ Yorùbá, ìyá burúkú yóò jáde síta kó sọ̀rọ̀ ní ìyá burúkú tẹ́ ń wò yìí. Kò jáde síta kó sọ̀rọ̀. But àwa mọ̀ pé ọmọ Fúlàní ni. Ẹ̀jẹ̀ Fúlàní ló ń bẹ nínú ẹ̀. Oko Fúlàní náà fi bí. Èrèdí tó fi jáde síta nìyẹn tó fi ń dìbẹ́ǹdì Fúlàní. Tó fi sọ pé paparazzi ìran Yorùbá ti pọ̀jù, paparazzi olóyè Sunday Igboho ti pọ̀jù. Ẹbí léèrè pé ṣé ìran Yorùbá lè wọ igbó rìsáàfù tó wà ní Sókótó kán lọ tẹ̀dó síbẹ̀? Tàbí igbó rìsáàfù tó wà ní Kánò kákan dédé lọ tẹ̀dó síbẹ̀ láì jẹ́ pé èèyàn kan fún wọn ní ọ̀dà? Ọ̀pọ̀lọpọ̀ nínú yín ò ní jèrè ọmọ yín tẹ́ ẹ bá múra. Bó bá dáa fún yín láàárọ̀ tó dáa fún yín lọ́sàn-án, ìkorò lẹ́ máa fọjú ayé yín lò. Ẹ̀yin tẹ́ ẹ fẹ́ kí ìran Yorùbá bọ́. And I pity your children. Torí mo mọ̀ now irú ọmọ tí ìwọ bá bí ẹ̀jẹ̀ Fúlàní ti dà papọ̀ mọ́. We can't call them a genuine Yorùbás. Ẹ̀jẹ̀ Fúlàní ti dà papọ̀ mọ́. Ó ń béèrè pé ṣé Fúlàní náà lẹ̀ ń wá ni àbí àwọn báńdíìtì? Ẹ gbọ́ ta làwọn báńdíìtì? Ta ni Fúlàní? Ta ni Fúlàní? Ta ni báńdíìtì? Màá jẹ́ kẹ́ ẹ gbọ́ dáadáa. Irú àwọn eléyà jáde síta, á lóun sọ̀rọ̀ ọlọ́gbọ́n. And I pity majority of the Yorùbás, wọ́n á sì tún máa tẹ̀lé lẹ́yìn. Ọ̀tá yẹn, àwọn tó jẹ́ ọ̀tá Yorùbá. Mo ń bọ̀ òkè ní ẹ̀. Nẹ́tíwọ̀kì ló ń kọ̀ tiẹ̀. Ó ṣe é, mo ń bọ̀. A ò ní rí jù báyìí lọ lórí ètò yìí lónìí o. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ tí subscribe, ẹ like fídíò wa kẹ́ ẹ bá wa share ẹ̀. Títí tá a ó fi pàdé lọ́jọ́ òmí, ó dàbọ̀.